ọjọ́ Wednesday. ọjọ́ Wednesday. Raphael. Raphael. Angel Raphael. Angel Raphael. Màláíkà mímọ́ Ráfẹ́lì òun ló wà ní ìkẹ́ àjọ náà. Èyí ń lọ́jọ́ Wednesday. Kí ni mo wí? Raphael. Astaroth òun ni màláíkà ìṣòro àjọ náà. Astaroth. Jagunmólú. Astaroth. Astaroth. Òun ni màláíkà tó wà ní ìkẹ́ àjọ náà. Èyí ń lọ́jọ́ Wednesday. Lọ́jọ́ Wednesday. Àwọn yẹn ni wọ́n máa ń kàgbà kó bẹ́ ayé yín à. Lọ́jọ́ ọjọ́ náà. Lọ́jọ́ ọjọ́ náà. Àwọn sọ pé kéèyàn ò rìn kó sì rìn. Àwọn sọ pé kéèyàn ò rìn kó mọ̀ mọ́wó délé. Àwọn ní ń dòwò èèyàn rú. Sọ ti bá sọ́wọ́ wọn. Àwọn ní ń dání gúnlẹ̀ àìsàn. Èwo ló dáná wọn nínú ìbọn? Kò sí o. Ẹ̀tù ni àbí? Kò sí o. Àṣẹ ti bi tirẹ̀ báyìí ń la dálé ayé kẹ́yìn ó ṣe pẹ̀lẹ́ ni. Bẹ́yàn bá pé kò sí nǹkan kan nílé ayé tá a wà yìí, Olúwa ó ṣan lọ bí òkú ni. Ó rí pé bí n ṣe ń ṣètò tòní gbómi wórí ètò rí. Ètò tòní gba ká máa sẹ́mi sí nítorí wípé ètò tó ní kìmí ni àwọn ọkọ̀ tá à ń dá yẹn bí Yorùbá tọkùn kò ní dá torí pé àwọn ọkọ̀ tá ẹ̀ máa pè tí wọ́n dẹ̀ máa present ìní ẹ̀ máa pè wọ́n dẹ̀ máa dá yín lò lójú ẹsẹ̀. Wọ́n máa farahàn lẹ́sẹ̀kẹsẹ̀. Can't you have the feelings? Òun náà mo fi pé wọn ò jẹ́ pé irú ẹ̀ èmi ò lè pè é. Òun mo fi gbẹ́nu ọ̀mẹ́fà lágbàfọ̀. Ọjọ́ Wednesday, Raphael, Astaroth. Àwọn méjèèjì tí ń ṣàkóso ọjọ́ náà nu. Èṣù ń bẹ, tọ́lọ́run ń bẹ. Kí ni mo wí? Bí tèṣù ti ń bẹ bẹ́ẹ̀ ni tolódùmarè ń bẹ. Ilé ìyẹn fi máa ń lo iṣẹ́ àgbélépọ̀tà lójoojúmọ́ nu, ọmọ lo iṣẹ́ kọ́tọ̀ ọmọ kọ, kípé iṣu ọmọ kọ, ọmọ lo gbogbo ẹ̀kọ́ ọmọ bá a ṣìrìn, kọ́ ọmọ bá a bọ́ sọ́wọ́. Ẹnìkan wá ní wá lo iṣẹ́ ọ̀tá onígbà náà ni Auzubillahi. Kò ní in Jesus name. Ayé rẹ̀ sì ń bàjẹ́ lọ. Ní Jésù ọgbà yẹn la o. Ní Jésù òṣèwòsàn o. Àmọ̀pọ̀ Ọlọ́run ni. A sì mọ̀ pé Ànábì wa Muhammad. A mọ̀ pé àwọn ẹ̀sà Ọlọ́run ni wọ́n. A ṣàpọ́nlé wọn o. Ṣùgbọ́n. Bó o lè yàn tí ń bọ́ lọ́wọ́ ogun afiniṣẹ̀sín. À ń bọ̀ wá bẹ́ẹ̀. Kí ni mo wí? Kí ni ọ̀hún ti ń pẹ́? Ṣùgbọ́n kò gbogbo àdúrà máa ń ní ìgbésẹ̀ ní àmọ́ mi kankan rà àdúrà lọ́wọ́ ni ó fi gbà. Ọmọ dátà lómi tó ti wà nulẹ̀ tó ti gbàwẹ̀ tó ti gbàdúrà tádùá rẹ̀ ìgbésẹ̀ tí ó mú gòkè ó lè dá gòkè. Òsíntòsí ni. Ìgbàgbọ́ láìsí iṣẹ́. You cannot lè èèyàn náà fọ gòkè. Kí ni o wí? Kọ́ já wòlíì jù bẹ́ẹ̀ lọ. Kọ́ já fà jù bẹ́ẹ̀ lọ. Àwọn kan ní ó fọ gòkè kó báyìí láàṣẹ gòkè ká lọ. Bẹ́ẹ̀ni. Tó bá lọ sóògùn jù bẹ́ẹ̀ lọ tó ọ̀rọ̀ àwọn tí ó fọ gòkè ojú kan náà lọ́wọ́. Wọ́n tara rẹ ni bí omi adágún ni. Èèyàn lè dá gòkè ò ní dá ṣàṣeyọrí. Kí ni o wí? Èèyàn kan ò lè dá ṣe àṣeyọrí àfikún ẹni tí ó fọ gòkè. Nínú Yorùbá ń pe kíní kan ní mọ́fíìmù. Mọ́fíìmù yìí wá tún ní ó tún wá pín sí ká méjì. Mọ́fíìmù adádúró, mọ́fíìmù afarahẹ́. Nínú èdè Yorùbá, mọ́fíìmù adádúró, mọ́fíìmù afarahẹ́, a tún pín mọ́fíìmù yẹn sí méjì. Àwọn kan bẹ bá ń pè ní mọ́fíìmù tó dá dúró, they can stand on their own. Àwọn yẹn làwọn tí wọ́n ti gòkè. Àwọn kan wá ń bẹ tí ò lè. Mọ́fíìmù afarahẹ́, àwọn yẹn ò lè dá dúró kán fún wa nítumọ̀ láì jẹ́ wípé wọ́n fara ti kankan, they cannot stand or accept the rest on others. Ọwọ́ tí wọ̀ báwo tí ìwú èyàn fi ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ nínú ètò àgbékalẹ̀ ọ̀rọ̀ Yorùbá ní ọ̀wá ní ṣẹlẹ̀ nínú ètò ayé gbogbo sáyẹ́ǹsì ayé pátá ní Yorùbá ló wà. Inú Yorùbá ló wà. Ọ̀nà wo là á wá gbé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí gbà? Bọ́ọ̀ bá sútọ̀ àwọn tọ́lọ́run tí ń lò nú ayé rẹ̀ ò lè nítumọ̀. Ó dáa, bàbá Fábíọ́lá mo fẹ́ bèrè kankan. Kò mójútọ́rọ̀ ayé ara ẹ̀ tí ó wà padà wálẹ̀. Mo fẹ́ bèrè kankan. Àwọn kan ń bẹ tó ṣe wípé wọn ò fìgbà kankan dúró.
bí wọ́n ṣe ń já lamba sọ́tún ni wọ́n ń já lamba sósì síbẹ̀ ojú kan náà wà bí omi adágún irú àwọn bẹ́ẹ̀ ń kọ́. wọn òkú ògùn ni wọ́n ń lò wọn ò tí kan aláwo oore wọn ni. òkú ògùn tó ń bẹ. òkú ògùn bẹ o. kí ni mo wí. tó o bá kaláwo oore rẹ bó o ṣògùn dọ́là kò ní ṣiṣẹ́ lára rẹ ọmọ lóògùn ọ̀jẹ́ náà ni àìmọye èèyàn lójú wádọ̀ mi tó lóògùn ọ̀jẹ́ tí wọ́n sì ti ń dúpẹ́ báyìí. wọ́n sì ní wọ́n jẹ̀ ní káwọn máa lò nǹkan dúdú èèwọ̀ ni bóun bá lò kò ní ṣiṣẹ́ lára òun. bọ́lá àwọn kan bẹ tó pé nǹkan dúdú òyìn bá wọn ṣiṣẹ́ pọ̀ o. irọ́ ni yóò gbàgbé. irọ́ ni. wọ́n sẹ́ni àgbòjẹ̀rí tí ń ṣiṣẹ́ lára wọn. àní ọ̀pọ̀lọpọ̀ ń lò kú ògùn. kí ni mo wí. òkú ògùn. àwọn òkú ògùn àwọn outdated medicine àwọn expiring medicine. àwọn mọ̀ pé àwọn ìgbòkùn kan bẹ tó tó expire. àwọn ògùn tí ò jọra wọn. tí ò jọra wọn. ẹni nírun tí ń lo ògùn ẹ̀fọ́rí. àwọn expiring àwọn ògùn tó ti tọ́jọ́ ti kọjá àwọn ògùn tí ò ní túmọ̀ mọ́. èèyàn máa ń tẹ̀lé báyé ṣe ń lọ ní. mo tẹ̀ ní wọ́n béèrè kinní kan má pé mo tún gbé ọyà ń bò mí ìdákun. ṣé lóòótọ́ ni pé ìran Yorùbá ní ògùn kinní kan tí wọ́n ń pè ní ọkà orí torí wọ́n ní wọ́n wá tì lọ́dọ̀ àwọn èbó wọn ò rí. wọn ò lè rí ògùn èbó ò ní àwa Yorùbá la ní torí pé kì í sàrùn òyìnbó àrùn Yorùbá ni jẹ̀díjẹ̀dí ẹ̀ sàrùn òyìnbó àrùn Yorùbá ni bóun wọ́n ṣe rí. tell me àrùn tí èso òyìnbó wọn ò lè rí ògùn ẹ̀ bídìí èèyàn bá yọ kì í sọ òyìnbó wọ́n gé ni àìsàn wa Yorùbá ni. bẹ́ẹ̀ èèyàn bá sì gé e. yóò ọ̀rà kú ni àwa sì mọ àwọn nǹkan táyà dá lójú ẹsẹ̀ tí ó sì wọlé. kí mo wí. ọgbọ́n bẹ níkun Yorùbá. ní ìsìn ọgbọ́n bẹ níkun Yorùbá. ògùn dákọ́lẹ̀. ẹ dákun ẹ ṣí àìtò yìí ẹ máa ṣí àrẹ. ògùn dákọ́lẹ̀ Yorùbá ló ní ògùn alẹ́ ní òyìnbó ọmọ ta manpower àtọ́ ọba ń lò wá padà ní stroke wá paralyze wá dẹ̀ kú ọ̀kẹ́ nìkan. mọ̀jà fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. ìyàtọ̀ onímẹ́bí tó Yorùbá àti Yorùbá. ògùn òyìnbó bígbà téèyàn gé nǹkan lórí ni. ògùn Yorùbá kí ló fa tí ń ṣe ni Yorùbá máa ń tọ́jú. what are the sources of your problem ni Yorùbá tọ́jú. ògùn òyìnbó what is doing you ni wọ́n tọ́jú. ó yé mi wà yìí. orí ń fọ́ wọ́n mọ̀ fún pain relief wọ́n place on drug tó mọ̀ lò tó èkú oní diabetes wọ́n place on insulin tó èkú oní high blood pressure wọ́n place on BP kìíní kan tó èkú ọmọ ló lọ ògùn tó mọ̀ lò tó mọ̀ tọ̀ tó mọ̀ yóò díẹ̀ díẹ̀ yóò bọ́wọ̀ wípé kí lọ́nà àbáyọ eléyìí lálò tí èkó àwọn ètò wádọ̀ mi láti ìlú Ẹdẹ ní bí ìjẹrin ó ní bàbá wọn mọ̀ sùn láti bí ọ̀sẹ̀ kan BP wọn rise. kò sùn láti bí ọ̀sẹ̀ kan. mo rò ó ṣe ní sùn mo ní ewu ló wà o. mo ní sẹ́wọ̀n kọ́ lọ wakọ̀ tẹ́ gbé wọn sì gbé lectures kan wọn mo ní olóhùn kọ́ lòun wakọ̀ mo bá wọlé mo bá bulúbulú bù wọn fún un ìgbà tí ó fi tó ṣẹ́jú méjì ó ní bàbá ìgbẹ́ ń gbọ̀n òun ó ní gbogbo òun ṣe dénú ara òun sì tutù ó ní kò gbẹ́ kọ́kọ́ gbọ̀n òun nígbà tí ó fi dédé ó lóun sùn láti lọ ní dẹ́dẹ́ ni. oògùn tí ò jẹ́ ewé rẹ̀ ló kù kan. oògùn BP ń bẹ mọ́ta rẹ̀ fi oògùn òyìnbó tí wọ́n láwọn ṣe oògùn tí wọ́n fi lẹ̀ èmi mọ̀ ó sùn ní alẹ́ mi ṣe kí ni mo mọ̀. bí nǹkan bá jọni lójú yóò jọni lójú kalẹ̀ náà ni. tó bó ṣe rí nìyẹn. BP táwọn èèyàn ń dààmú tán kúnlé ìwòsàn òyìnbó bámúbámú tán rọ́nà àbáyọ. o lè rọ́nà àbáyọ ká padà wá ká fún pé ká máa bọ̀ lágbo ọba nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. pẹ̀lú àṣẹ Ọlọ́run. ogun afiniṣẹ̀sín ṣe BP ọmọ ọ̀ngbọ́ o. ṣe BP ogun afiniṣẹ̀sín òun náà wà lára ogun afiniṣẹ̀sín. ogun afiniṣẹ̀sín ni. òsì ogun afiniṣẹ̀sín ni sósì ọmọ tán tó o bá gbégbèsè kó o jagun òsì ó bó sì kú ọmọ rẹ jogún òsì òsì ó dìran. ọjọ́ wo la wà náà Wednesday àbọ̀ sí Thursday. ọjọ́ Thursday là ń lọ báyìí. Sachel. SACHIEL. ṣé màláìka tọlọ́run. tọlọ́run. kí ni mo wí. Sachel. Shojad. SUCHARDE. Shojad. ó ní màláìka èṣù tó wà ní ìgbé ọjọ́ ẹ̀ kó lè máa yé ọlọ́jọ́ máa sẹ́ẹ̀lì rẹ̀. orúkọ tiwọn náà máa ń kilẹ̀ gbígbé pọ̀. bá a bá péré akọni. Shojad. kí ni mo gbé. bá a bá péré akọni. hafida lálẹ́ gàràgà. gbogbo tá à ń ṣe yìí ó ń wọnú evergreen record lọ ni that is why we are doing it for today. àwọn ọmọ wọn mọ̀ bá pé ṣé bàbá wa ló ṣiṣẹ́ yìí kalẹ̀ gbogbo tá à ń ṣe lẹ́ni we are making a record
yóò sì máa ran ìran Yorùbá lọ́wọ́ síwájú àti síwájú sí ni. Ẹ̀gbọ́n mi ọ̀fẹ́ kan project lórí mi ni mo lọ online wà á rí tó gbogbo tó ń fẹ́ nípa mi you will know it. Kí ni mo wí àwọn màláìkà tó wà ní ìkẹ́ ọjọ́ nù tó àwọn yẹn ni wọ́n máa ń sọ wípé béèyàn bá yá wèrè kọ́ yá wèrè torí pé ọjọ́ yẹn wà lára ọjọ́ téèyàn máa ń yá wèrè jù. Ọjọ́ Thursday. Ọjọ́ Thursday. Tó fún. Ọjọ́. Ṣé pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó ya wèrè lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn ọjọ́ Thursday ni lọ́pọ̀ jù. Wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ṣé wọ́n lè ya wèrè lọ́jọ́ mi o? Wọ́n lè bẹ̀rẹ̀ ń jẹ́ ẹgbẹ́ yọ́lá jẹ́ ara díẹ̀ tí òfin tí ìwọ́jà ń jọ́ náà o. Ṣùgbọ́n tí wọ́n wọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ọjọ́ Thursday ni. Ọjọ́ tó kú ọwà ilé tó kú ọmọ ilé o. Ọjọ́ Thursday mọ́mọ́ gbàbọ̀dé fún mi o. Bàbá wọ̀ ọ̀dẹ ẹlẹ́dàá rẹ mú. Ẹlẹ́dàá tèmi mọ́ gbàbọ̀dé mọ́ jẹ́ yá wèrè. Ẹlẹ́dàá mi ò gbọ́dọ̀ yá wèrè. Tọmọtọmọ. Orí mi mọ́mọ́ yá wèrè tọmọtọmọ tayátayá tẹbí tara mi. Wọ́n mọ̀ gbọ́dọ̀ yá wèrè orí mi àpérè. Bẹ́ẹ̀ yẹn yá wèrè bàbá rẹ̀ nìkan. Alájà lámà. Ṣé o tún dé sí bàbá? O tún ti dé sẹ́gbọ́n o. Tẹ́ ń lọ. Kò ní lọ bọ̀rọ̀. Bá lọ bá rẹ́rìn jù ẹ́. Ọmọ ti dé sí bàbá. Wọn ló tún ti dé sí bàbá. Ó sì lè jẹ́ kó rí nǹkan kan tó pa á lẹ́rìn tòótọ́ ni. Kò gbọ́dọ̀ rẹ́rìn jù. Kò gbọ́dọ̀ sọ̀rọ̀ jù. Wọn á ní kinní ó tún sọ bàbá wò. Bí ọba tètè wálé, ṣé ẹ ti pé bàbá ti tún ọjà? Ọjọ́ Ẹtì. Wọn ní ẹ máa lọ lọ́nà ọjà ẹ lọ rèé wò wọ́n lọ́nà ọjà. Anáàlì. Ọjọ́ Ẹtì. Anáàlì ANAEL. Ọjọ́ Friday kọ́. Ọjọ́ Friday nìyẹn. Anáàlì ANAEL. Anáàlì. Màláíkà Ọlọ́run. Òun ló ṣàkóso ọjọ́ Jímọ̀. Kí ni mo wí? Òun ló ṣe kí ni? Òun ló ṣàkóso ọjọ́ Friday. Ọjọ́ Jímọ̀. Ọjọ́ Jímọ̀. Òun ló ṣàkóso ẹ̀. Anáàlì. Bichard. Bichard. Màláíkà Èṣù tó wà ní ìkẹ́ ọjọ́ Jímọ̀ nù. Kí ni mo wí? Màláíkà Èṣù tí ń bẹ ní lámójútó ọjọ́ Jímọ̀. Àwọn ní máa ń pààyàn lẹ́kún. Kí ni mo wí? Àwọn ní ń pani lẹ́kún. Ní ń ba nínú jẹ́. Ní ń ba nínú jẹ́. Àwọn ní pààyàn lẹ́kún. Àwọn nu. Ò ní bọ́ sọ́wọ́. Àṣẹ. Ò ní sírìn. Àṣẹ wà ní tìrìsì. Ò sì sàmí. Ayé rẹ̀ ò mọ̀ ní dojúrú. Àmì Olódùmarè. Ọjọ́ Sátọ̀dé. Kàṣẹ́l. CASSIEL. Kàṣẹ́l. Òun ni màláìkà Ọlọ́run tó wà ní ìkẹ́ ọjọ́ Sátọ̀dé. Téèyàn bá mọ orúkọ àwọn orúkọ Ọlọ́run tó mọ orúkọ àwọn màláìkà Èṣù ó sì lóun ṣiṣẹ́ ìṣègùn olóun ṣiṣẹ́ wòlíì olóun ṣiṣẹ́ àfáà. Gbógun bá gbóná tán ọ̀nà wo ló fẹ́ gbé gbà? They are nothing. Ọ̀pọ̀lọpọ̀ wọn fọwọ́nà ni wọ́n ẹ̀yin nu Ọlọ́run. Ọmọ yín nìkẹ́ ọmọ yín nì padà. Ẹ máa pààyàn lẹ́kún ẹ máa gbá yẹn káàkiri. Àníwèrè kan mo sọ lórí prógámù lọ́sẹ̀ tó kọjá kébì máa bá wọn yẹn wá àwọn fẹ́ wọlé agbára mo nílé agbára òfò lẹ̀ ń wọ̀. Mo rẹ́rìn sínú mo lóòrí wèrè ara wọn ní. Ó kọ títí ń bẹ títí níyì tipátipá wọn fẹ́ ta ẹrẹ̀ sí ni. Wèrè ní ọmọ àlè. Gulad oní màláìkà Èṣù tó wà ní àdúgbò rẹ̀. Gulad Gulad. Àwọn ní ṣàkóso lẹ̀. Lórí ilẹ̀ ayé yìí náà. Tọ́ àdúpẹ́ o bó la ṣe wẹ̀bí dànù. Kí ni mo wí? Ẹni bí ti dé bá bò lè yàn tí ń wẹ̀ dànù. Ẹ lọ wá adarí kankan. Alágbàkọ̀. Ẹ wọ èpo ọ̀bọ̀. Kí ni mo wí? Adarí pọ̀kan. Èpo ọ̀bọ̀. Egbò túdè. Ewé àjẹ́ òbàlẹ̀ ó di mẹ́rin. Ẹ ṣe gbogbo ẹ̀ papọ̀. Ẹ wá ṣe gbogbo ẹ̀ papọ̀. Kẹ́ni náà máa wẹ̀. Kẹ́yìn ó máa fi wẹ̀. Pẹ̀lú àṣẹ náà yóò dúpẹ́ fún. Nínú ìgbà wo ni wọ́n lè fi wẹ̀ bàbá? Kò sígbà tí ọ̀dà ṣùgbọ́n dá lálẹ́ púpọ̀ tó ní jáde má. Ṣé wọ́n lè máa wẹ̀ lórí sìmẹ́ǹtì àbí orí yanrìn? Ọ̀dà sínú yanrìn. Ogun afẹnisẹ̀sìn tí ọmọ dààmú rẹ̀. Ṣé èsì pé wọ́n ń tọ̀ nílò tí ro pọ̀ ẹ̀?
kí ni mo wí. àgbàlagbà náà máa tọ̀ lé. ṣé ìṣe pé wọ́n rùn sí gbogbo èèyàn. ọmọ ọdún 15 tí tọ̀ lé mo bá pàdé. àyà mi já inú mi bàjẹ́. ogun afiniṣẹ̀sín ṣé kìí ṣe gbèsè tiẹ̀. ogun afiniṣẹ̀sín ṣé kìí ṣe wípé ọjọ́ ti lọ lórí ọ̀rọ̀ kọfẹ́. ṣé kìí ṣe pọ́jọ́ ti lọ lórí ọ̀rọ̀ kọfẹ́. ogun afiniṣẹ̀sín ṣé kìí ṣe pọ́jọ́ ti lọ lórí rẹ̀ ọ̀rọ̀ ayafẹ́. bọ̀dáhùn náà ní ń bọ̀ wọn. tó bá ti gbé yìí ní ń gbé yìí àwọn obìnrin fílẹ̀ ní. Fagbemiro nọ́mbà yẹn ẹ bá ń pe nọ́mbà tá máa pè yín sí lẹ́yìn 080 30 30 45 45 63 63 83. 83. WhatsApp nọ́mbà mi náà nù tẹ́ fi pè mí. ìlú Ìlọrin ni mo wà lágbo ọba. ẹ bá ti délé ipò Alhaji Prince Muritala Pro làkìlá. nípínlẹ̀ Kwara ni o. Organizer kan bẹ lọ́pọ̀sìtì ilé ipò Alhaji Prince Muritala Pro làkìyẹ. Alhaji Hasan ọmọ ẹdẹ ẹbẹ̀rẹ̀ ilé Ifagbemiro ọmọ Orisatola. àpèsè ìṣègùn àgbáyé. ọjọ́ Tuesday nìkan ṣoṣo ni mò ń dáyà lóhùn nílùú Ọ̀fà lọ́sùn tẹ̀ lọ́pọ̀sìtì ilé ipò Bofas tó wà nílùú Ọ̀fà ilé alájà kan tí wọ́n ṣe rédíò nìkì lábẹ́rẹ́ wọn oríkèé fi ṣe àwọn ẹ̀rọ ọ́fíìsì mi pẹ̀lú àṣẹ Ọlọ́run aago 9 àárọ̀ sí aago kọ̀ọ̀sán ní ìfídáyà lóhùn nílùú Ọ̀fà mà ní fàìsàn ló gba. àmì o Olódùmarè. ogun afiniṣẹ̀sín kì í jẹ́ kéèyàn bẹ́gbẹ́ pé bọ́ bá wà láàrin ẹgbẹ́ àgbákòkò òde bọ̀ tí wọ́n fi fi ẹ́ ṣe ẹ̀yẹ. ogun afiniṣẹ̀sín. ogun afiniṣẹ̀sín níbi kọ́ wà láàrin àwùjọ kọ́mọ́ni rẹ̀ mọ́jọ́dọ́ rẹ̀. n ò gbọ́ ẹ bá ń gbóhùn sókè bàbá Fagbemiro. ogun afiniṣẹ̀sín ni mọ́jọ́dọ́ rẹ̀. ẹ fílẹ̀ kò lówó lọ́wọ́ òsì ní ogun òsì yóò wà lára ogun afiniṣẹ̀sín. ẹ wàá fọ̀rọ̀ lọ ẹni tí ò lówó lọ́wọ́. òsì mọ́mọ́ ta mí o tọmọtọmọ tayátayá tàbí tara mi mo tàka òsì dànù mo tàka òsì mo tà dànù. mo tà sí mi lára o ọ̀tà sẹ́gbẹ̀ wọn ni ọ̀tà ẹgbẹ̀ wọn ni mo tàka òsì dànù. mo tà sọ́ni mo tà sí àyín Fagbemiro àtàdànù là ń tà. èmi ti tàka òsì dànù tèmi. èmi náà mo tàka òsì dànù. oṣù nílé bá o. àṣẹ wà. ó jáde ní inú ọ̀nà hello. hello ẹ káàárọ̀ sà. kí lorúkọ yín láti bọ̀dẹ̀ tí bá mi sọ̀rọ̀ o. àti ọ̀rọ̀rúwọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. nípínlẹ̀ Ọ̀ṣun kí lorúkọ yín. Tóyìn ọmọ Sẹ̀rífátù. Tóyìn ọmọ Sẹ̀rífátù. ẹ̀dùn káwọn tí ń ṣẹlẹ̀ sí yín wàhùn náà. ayé ń dààmú yín gbádùn jèrè ẹ̀ ń lálàkàlà. bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ẹ̀ ń lálàkàlà. owó òdúró lọ́wọ́ yín ọkàn yóò balẹ̀. kò papọ̀ rárá. ẹ pè mí lẹ́yìn ètò ogun afiniṣẹ̀sín. nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ẹ má pé 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83. 83. Hello. Sọ̀rọ̀ sókè o. Ogun afiniṣẹ̀sín kì í jẹ́ kéèyàn bẹ́gbẹ́ pé. Ogun burúkú gbà lógun afiniṣẹ̀sín. Ogun afiniṣẹ̀sín kì í jẹ́ kéèyàn lọ síwájú. Tágbàlagbà ó lọ rèé jalè láàrin ọjà yóò wá lọ gbé nǹkan tí ò wúlò fún. Ayé ni. Ogun afiniṣẹ̀sín ayé tó kọ̀ fún. 090 20 17 19 19 99. Hello. Hello. Kí lorúkọ yín láti bọ̀dẹ̀ tí bá mi sọ̀rọ̀ o. Orúkọ mi ni ìṣèlú ọ̀fun Sáràtì. Mi ò gbọ́ o. Hello sir. Kí lorúkọ yín? Orúkọ mi ni Ṣàìdù ọmọ Sáràtì. Ṣàìdù ọmọ Sáràtì láti ìlú o. Ìgbàfò. Ìbàfò lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Orí owó kan sì fẹ́ wọlé fún. Orí owó kan bẹ̀ tó yẹ kó ti wọlé fún yín. Hello. Hello sir. Orí owó kan bẹ̀ tó yẹ kó ti wọlé fún yín. Yes sir. Ṣùgbọ́n owó yẹn ò wọlé. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni àbí ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni. Ok ẹ ṣe báyìí ẹ pè mí lẹ́yìn ètò ká sọ̀rọ̀ káwò nǹkan tá a lè ṣe. Ok sir. 090 20 17 19 99 ogun afiniṣẹ̀sín ṣé kò máa dààmú tiẹ̀ náà ó ti jẹ́ pé ìwọ nìkan ni wọ́n lé gbòǹbì iṣẹ́
ẹ gbọ́ ni. láàrin ọ̀pọ̀lọpọ̀ èrò ìwọ náà wá rí sọ fún wípé tọ̀ lọ́rẹ̀ ìgbélé rẹ. oògùn sì mẹ́ta àfi kojú ẹ̀. hello. Hello, ẹ káàárọ̀ sà. kí lorúkọ yín láti bolẹ̀ tí ń bá mi sọ̀rọ̀. Àyẹ̀dẹ̀ Ahmad náà ti láti ọ̀rọ̀ ìwúrọ̀. ọ̀rọ̀ rúwọ̀ ẹnìkan ti pè wá mẹ́rin náà láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ni. ṣéyàwó yín ni. Bẹ́ẹ̀ni. ẹ pè mí lẹ́yìn ètò ẹ má fi wá ṣe family meeting lé yín. 080 080 30 30 45 45 63 63 83. 83. WhatsApp number mi náà nìyẹn. ìwọ tí wọ́n ní okùnbi tó gbé gbà ìwọ sọ fún wa a sọ fọ́lọ́run. máa bọ̀ wá fẹjọ́ onítọ̀hún sùn. a sọ fọ́lọ́run. pé nọ́mbà kan fẹjọ́ onítọ̀hún sùn kí Ifagbemiro sọ fọ́lọ́run Olódùmarè. nítorí pé agbára àti àṣẹ ìwé àtegbò Ọlọ́run kò lé mi lọ́wọ́. kí ni mo wí? agbára àti àṣẹ ìwé àtegbò Ọlọ́run kò lé mi lọ́wọ́ láti máa fi wúlò fọmọ Yorùbá. ṣùgbọ́n ọmọ Yorùbá ẹ mọ̀mọ̀ já sùn sógun ọmọ kanlẹ̀kùn báyìí. kí ni mo wí? ṣógun ò máa kanlẹ̀kùn gbàngbàngbà. ṣùgbọ́n àwa aláàbòrí ẹ fira yín lọ́kàn balẹ̀. àṣẹ wà àṣẹ wà. kí ni mo wí? ìran Yorùbá ni ó borí. pẹ̀lú àṣẹ Ọlọ́run. hello. Hello. ẹ ra o ẹ káàárọ̀ o láti bọ̀dẹ̀ tí máa mi sọ̀rọ̀ o. Láti Iléṣà. kí la lè ṣe fún yín o? kí lorúkọ yín? Samuel. Samuel ọmọ kémi. Ọmọ Ṣẹ̀rí. orúkọ yìí náà ti jọ orúkọ kan tí mo dá lóhùn nísìnyí. ẹ pè mí lẹ́yìn ètò orúkọ ìyá ẹ̀ jọra wọn. ẹ pè mí lẹ́yìn ètò. ṣe gbọ́ ẹni ẹ̀kan náà ló tún pè padà ó change ohun ni. nígbà ń ṣe ya àfi ṣeré tó fi lè wúlò fún tọ̀ kí kò sí láti fi kó òun lè ní. hello. Hello sir. kí lorúkọ yín láti ìlú wo? Orúkọ mi ni láti ọmọ Adébísí. láti Kòròdú. láti Kòròdú. ẹ ti gbé báwọn náà. ìràwọ̀ tí pàṣẹ nìràwọ̀ yín o. Ìràwọ̀ tó ṣe kí ni sir? tí ó pàṣẹ. Ok sir. ìràwọ̀ tí ó pàṣẹ ni tí wọ́n fi báyà wọ́n fi ń jọ lórí ibì kan ni. báyà wọ́n fi ń jọ lórí ibì kan. Ok sir. ṣùgbọ́n àwọn àjẹ́ndà mú yín tẹ́ ẹ̀ bá múra wọn ò ní jẹ́ kẹ́ ẹ débi tó yẹ kẹ́ ẹ dé láyé wọn ò jẹ́ lówó lọ́wọ́ báyìí gan. díẹ̀ náà ni kò pọ̀. ààrẹ náà ni àníwò jẹ́ lówó lọ ní díẹ̀ náà ni kò pọ̀. àtọ́wọ́dì mẹ́tùkọ̀ ẹ̀ bá bàjẹ́ àwọn máa ń dààmú yín wọ́n lé yín káàkiri àwọn ìyá mẹ́ta ni ìyá kan tóbi ọ̀kan slender ọ̀kan olómìnira rárá àwọn mẹ́ta ni wọ́n ń dààmú yín àwọn wọ́n dúró yìí ẹ pè mí lẹ́yìn ètò jẹrẹ. ẹlòmíì bó ti ń wò wá lé bí ìgbèyàn ṣeré ni ogun kan náà ni ara ogun afiniṣẹ̀sí tá à ń wí ló ń jà ọ́ ẹlòmíì ó máa dáko lóko bọ́ ọ dáko lóko ọkàn ń bá onítọ̀hún woṣẹ́ ni kọ́ ọ má wulẹ̀ tán ara rẹ o tó. hello. hello sir orúkọ mi ni Jamiu ọmọ mọ̀nfà. Jamiu ọmọ mọ̀nfà. sóbìnrin ní bá mi sọ̀rọ̀ ní àbọ́kùnrin. ọkùnrin ni sà láti mọ̀wé. ok ohun yẹn jẹ́ ohun obìnrin ni o. ọkùnrin ni sà. wọ́n kìlọ̀ jà fún yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. kí ni mo wí? hello. wọ́n kìlọ̀ jà fún yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbọ́dọ̀ já o. mo ti gbọ́ sà. ìlú wo lẹ fẹ́ travel lọ? mo fẹ́ travel náà ní sà mo fẹ́ travel lọ sí ìyá. ẹ̀mí ètí lọ lu yín o bẹ́ẹ̀ bá lọ ìwò àìsàn ló gbé bọ̀ tó bá múra ó kú ni. ok sà. èmi náà kí ètò. 080 30 30 45 45 63 63 83 83 080 080 30
30 45 45 63 63 83. 83. ìlú Ìlọrin mo wà lágbọ́ba. ẹ bá ti délé epo Alhaji Prince Muritala Ibrolak lágbọ́ba. fọgànáísà kan bẹ lọ́pọ́sìtì ilé epo yẹn. Alhaji Asani ọmọ Ẹdẹ. ẹ bèrè ilé Ifagbemiro ọmọ Orisatola. pẹ̀lú àṣẹ Ọlọ́run a ní fàìsàn ló gbá o. àṣẹ wà. ẹ mà ní dààmú gbogbo etí tó ń gbọ́ mi. àmì ò Olódùmarè. ẹnìkan ní tó kò dáadáa lóhùn náà ní nítorí àkókò wa. hello. nílé dáhùn lóhùn mọ́ torí pé ó ti bọ́ sí mi. nílé dáhùn lóhùn mọ́ fún tòní. ṣé kìí ṣe pé ogun afiniṣẹ̀sìn ní ń dààmú wọn náà. ogun burúkú logun afiniṣẹ̀sìn. ogun kéèyàn ọ̀nà kan tán torí mi. ogun kéèyàn máa gba àwọn ráìsì káàkiri àdúgbò. ẹ sì ta agolo mílíkì méjì fún wa. ogun kéèyàn máa gba àwọn gàrí káàkiri àdúgbò fáwọn ọmọ ogun tí ò sunwọ̀n ni. ogun kéèyàn máa gba àwọn ata káàkiri àdúgbò. ogun kéèyàn máa yáwó káàkiri àdúgbò. ó mà ṣe ogun ni. ṣé kò máa dààmú ìwọ náà báyìí. yára rẹ wò. ṣé kìí ṣe wípé àpọ̀jù oorun tó o sùn náà ló jẹ́ kó ṣe ọmọ abọ́ ọmọlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn. ọwọ́ tí bá ń dun ni àìfi sábẹ́ aṣọ. gbogbo ẹni tí ó là láyé ò gbọ́dọ̀ sùn. kò gbọ́dọ̀ sùn. torí pé bẹ́ẹ̀yàn bá ti sùn kò ní sùn. gbogbo ẹni tó bá ti sùn kò lè jẹ́ èèyàn láyé. kí ni mo wí. ẹni ó bá ti sùn ò ní jẹ́ èèyàn láyé. ìwọ ló múra tó fi jẹ́ èèyàn o. ìwọ tí ilé rẹ bá da Nàìjíríà rẹ da. Nàìjíríà kan tí ó da jù báyìí lọ sí lásìkò Buhari. ìkàlùkù ó máa sáré pé kílé òun ó dá ni. kò bẹ́ẹ̀ ni kò sí Nàìjíríà. káyé òun ó má bàjẹ́. bí bàbá Buhari ọba kún mẹ Nàìjíríà ò lè dá. kí ni mo wí. Nàìjíríà ò lè dá bàbá múra kó lé. tàbá múra kó lé ẹni tí ẹja múra. ẹni tí ilé rẹ bá dá Nàìjíríà rẹ dá. bàbá ti múra orílẹ̀-èdè yóò padà dá. múra kí ilé rẹ ó dá ná. kí ni mo wí. gbìyànjú kó jẹ́ kínú ilé rẹ ó dá. bílẹ̀ rẹ bá ti da toró ń jẹ pèsè fáwọn ọmọ rẹ. ilé là á ti kẹ́sọ̀ ròde. kí ló kù toró owó iléèwé san. ó tàn. tọkàn rẹ sì balẹ̀. ìwọ ló mọ bá wọn pé Nàìjíríà yìí ti ń rọrùn. tó o bá bá wọn wá kú wa Nàìjíríà rẹ ń rọrùn nu. àmẹ́ni tó lọ rèé gé apá gé orí gé ẹsẹ̀ lẹ́sẹ̀. gbogbo wọn náà wọ́n ti ń sá. ẹ mọ̀ wípé àṣẹ ti bẹ lára ẹran kó ju tèèyàn lọ ni ọ̀sàṣẹ kẹkẹ lára èèyàn. kí ni mo wí. kò sáṣẹ kẹkẹ lára èèyàn gbogbo àwọn tí wọ́n lọ ní sáré wọn dà ní. èyí wọn ò mú gbẹ̀yìn sọ fún mi náà. kò sí. sẹ́ni tí wọ́n á mú mẹ́mbà tẹ̀ sọ́lẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún sáyé rẹ̀ ní báláǹsì mọ́. kò lè báláǹsì mọ́. sáṣẹ wọn bẹ lára èèyàn tó panu. èèyàn lọ́hùn mọ́ lọ bẹ̀. ọ̀hún ń bẹ lára èèyàn. kódà kó jó ikúnnugún lásán pẹ̀lú dídá àtàrẹ kan máa lò ó sì máa rí yàtọ̀ láyé. kànákànná lásán kàn máa jó máa lù pẹ̀lú dídá àtàrẹ kan máa lò láàárọ̀ ayé ló sì máa yí padà. kí wá ní gbogbo pààyàn náà ní ìsìn ẹ̀rí gangan èyí tó bá jẹ́ tọ́lọ̀ bá jẹ́jà wá tún sàánú bóyá wá wà kò yí sídẹ́ǹsì yẹ́lò láàrin ọdún kan ọdún méjì ó tán èèyàn ṣé èèyàn wá lásẹ̀nu. òhó ṣùṣù dá wáíwáí tí ń jayé díẹ̀ tí ń dèrò ẹ̀yìn. kí ni mo wí yóò wá lé kò ní bá torí pọ́lọ́hún bẹ́ẹ̀ bá lo ke èèyàn tó fi gòkè bóyá ó lò láàrin ọdún kan ọdún méjì tó jàjà tọ́lọ̀ ń tiẹ̀ sàánú rẹ̀ tó bá wálé kò ní gòkè mọ́ láyé. kàṣà. ẹ lọ́wọ́ àwọn ọmọ yahoo tí wọ́n láwọn ń lo nǹkan èèyàn èyí tó bá yàgà àrówó tó ṣe làwùlà tó ra ọkọ̀ kan tó ra ọkọ̀ méjì tó bá fi lè tán fún un yóò lè tì. ó tán pátápátá náà nù. iná ní gbogbo padà wá fi ń di à ń wá wàkúwà káàkiri wọ́n máa wá pààyàn káàkiri pé láti gòkè síbẹ̀ náà wọn ò rókè gùn mọ́. wọn ò rí igùn mọ́ nǹkan ti di pákáleke mọ́ wọn lọ́wọ́. kí wọ́n láǹfààní orí igun orí àkàlà orí ọ̀sìn táwọn máa lò díẹ̀díẹ̀ tọ́wọ́ máa rí yàtọ̀ díẹ̀díẹ̀ tọ́wọ́ máa jẹun tọ́kàn ló sì máa balẹ̀. bẹ́ẹ̀ èèyàn bá tàsí àgẹ̀rẹ̀ òǹbèrè ó bèrè. bó ṣe rí nìyẹn náà. òǹbí ni ó bí ni. ayé wa ò ní dìdàkudà. àṣẹ wà. orúkọ mi ní Ifagbemiro ọmọ Orisatola àpèsè ìṣègùn àgbáyé ọmọ wọn nílùú Mọdákẹ́kẹ́ akọ̀ráyè akọ̀rógun mọ́tìdí akọ̀mọ́bàjà àwọn olówó ẹbọ ńlé ó kọ́ mi ò yí padà o nọ́mbà mi ò sì yí padà 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45
45 63 63 83 83. títí dìgbà míì dátún máa fi pàdé ọmọ mi pàdé àyàndá ọmọ òrò àgọ́ tí àkọlé ká gbá òrò ní mi ọmọ rò mí kojú mọ́ tó wọ́n mọ̀ pẹ́lú olóhùn ọmọ alápá oore ọmọ Bọ̀dé Àyàndá ń ló kọ tèmi ó tún di nígbà míì kájọ tún máa fi re pàdé ire gbàngbà.